A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Àwọn òṣìṣẹ́ àjọ tó ń ṣàmójútó oúnjẹ àti egbògi NAFDAC ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì látàrí ìṣòro tí ó dìrọ̀ mọ́ ìgbéga lẹ́nu iṣẹ́ àti ìgbáyégbádùn òṣìṣẹ́. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ NAFDAC kò yọrí sí dáadáa, gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ amóhùnmáwòrán Channels ṣe jábọ̀. Àwọn òṣìṣẹ́ fi ìbínú wọn hàn wípé wọ́n kọ etí ìgbọ̀nyin sí ìbéèrè wọn, èyí ló yọrí sí ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ àgbájọwọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n ti yànnàná àwọn ìṣòro tí ó mú òṣìṣẹ́ gùn lé ìfẹ̀hónúhàn. Lára rẹ̀ ni àìsí àgbéyẹ̀wò ìgbéga lẹ́nu iṣẹ́ fún ọdún 2024, àìṣe àgbéyẹ̀wò ìdánwò fún ìgbéga, sísan gbogbo àjẹ́lẹ̀ owó ìsìnkú, ìdójútòfò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtẹ̀jáde náà tẹnumọ́ wípé lẹ́yìn àgbéyẹ̀wò ni òṣìṣẹ́ pinnu àti gùnlé ìyanṣẹ́lódì káàkiri ẹ̀ka iléeṣẹ́ NAFDAC jákèjádò orílẹ̀-èdè bẹ̀rẹ̀ ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Apá kan sẹkítírìàtì ìjọba ìbílẹ̀ Ẹlẹ́mẹ̀ ìpínlẹ̀ Rivers ni a gbọ́ wípé wọ́n dáná sun lónìí ní kété tí alága àṣẹ̀ṣẹ̀yàn Brian Gopa dé láti wá bẹ̀rẹ̀ iṣẹ́. Gopa ni ó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú àwọn kánsẹ́lọ̀ àti alátìlẹyìn. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní àwọn tí ó ṣe ìkọlù yìí mọ̀ọ́mọ̀ dojú sọ àwọn apá kan láàrin ilé ìjọba tí wọ́n dáná sun, ṣùgbọ́n ẹnikẹ́ni kò tíì lè sọ ohun tí ó fa sábàbí. Láti inú oṣù kẹfà ni wọ́n ti ilé ìjọba yìí pa lẹ́yìn ìjà òṣèlú tí ó wáyé láàrin gómìnà Siminalayi Fubara àti aṣíwájú rẹ̀ tí í ṣe mínísítà agbègbè ilé ìjọba ìlú Àbújá, Nyesom Wike. Títí tí wọ́n fi tì í pa yìí ni ó mú Fubara yan adelé alága tí wọ́n ní kí wọ́n máa ṣiṣẹ́ láti ọ́fíìsì ibòmíràn. Pẹ̀lú gbogbo ìgbìyànjú Wike láti dínà wọn, ìdìbò padà wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 5 oṣù kẹwàá kí Fubara tó ṣe ìbúra fún wọn lánàá. Síwájú àkókò yìí ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn yóò ṣí ilé ìjọba padà gẹ́gẹ́ bí àṣẹ láti ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun. Kọmíṣánná ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ránṣẹ́ ni ó jẹ́ iṣẹ́ IGP wípé kí wọ́n kó àwọn ọlọ́pàá tí wọ́n kó sí ẹnu ibodè yìí kúrò kí iṣẹ́ lè bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ wípé àwọn yóò padà bí ètò ààbò bá fẹ́ mẹ́hẹ, bí wọ́n ti rọ àwọn olùgbé kí wọ́n jẹ́ olùpamọ́ òfin. Ìkọlù tí wọ́n ṣe sí sẹkítírìàtì Ẹlẹ́mẹ̀ ti wá mú ìpòrúru ọkàn bẹ́ sílẹ̀ lórí ààbò àwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ yòókù bí àwọn alága àṣẹ̀ṣẹ̀yàn yóò ṣe máa bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Ní ìjọba ìbílẹ̀ Kánà ni a gbọ́ wípé ẹnìkan di olóògbé níbi wọ́n ti ń yìnbọn lójúnà tí ó yọrí sí ilé rẹ́ktọ̀. Ní Borí ni àwọn ọmọ ẹgbẹ́ PDP àti APP ti ní fàákájà níbi ìfẹ̀hónúhàn tí ó wáyé ní sẹkítírìàtì Kánà lẹ́yìn tí àwọn ọlọ́pàá fi ibẹ̀ sílẹ̀. Ní Ìkwéré, àwọn agbébọn tí ẹnikẹ́ni kò mọ̀ ni wọ́n lé alága tuntun àti àwọn alátìlẹyìn rẹ̀ kúrò ní sẹkítírìàtì. Àwọn alátìlẹyìn Wike ni a gbọ́ wípé wọ́n ti gbàjọba ní ìjọba ìbílẹ̀ Ọ̀gbà Ẹ̀gbẹ́mà Ndoni tí wọn kò fún àwọn alága láàyè àti wọlé sínú ọ́fíìsì. Ṣùgbọ́n àlàáfíà jọba ní Andoni bí alága kanṣu ṣe bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ láti ọ́fíìsì rẹ̀ ní sẹkítírìàtì Ngo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ Renewed Hope Ambassadors Network RAN ti kí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Honorable Tajudeen Abbas kú oríire ìdálọ́lá oyè tuntun Grand Commander of the Order of the Niger GCON tí ààrẹ Bọ́lá Tinubu fi dá a lọ́lá. Nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ RAN Comrade Ochima Ochima bu ọwọ́ lù ni wọ́n ti fi ìmoore hàn sí ààrẹ Tinubu lórí bí ó ṣe gbé agbẹnusọ lọ ipò gíga. Wọ́n ní ààrẹ ti
fi ìgbésẹ̀ yìí ṣe ìgbélárugẹ àjọṣepọ̀ láàrin ẹ̀ka ilé ìgbìmọ̀ méjèèjì. Bákan náà ni wọ́n ní ààrẹ ti ṣe àtúnṣe àṣìṣe àtẹ̀yìnwá bí ó ti fi orílẹ̀-èdè sí ipa àṣeyọrí. Ìdarí Abbas ni wọ́n ní ó kún fún ipa pàtàkì, lára rẹ̀ ni ìṣẹ̀dálẹ̀ ìgbìmọ̀ 134 yàtọ̀ sí 100 ìjọba àtẹ̀yìnwá láti lè mú iṣẹ́ yá kíákíá. Bákan náà ni agbẹnusọ gbé oríṣiríṣi ìgbìmọ̀ dìde láti gbógun ti ìwà àjẹbánu láàrin iléeṣẹ́ ìjọba bí ó ti ń pè fún ìṣèjọba gidi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn ThisDay tó jáde lónìí. Igbákejì alága gbogbogbò àná fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Olóyè Bọ̀dé George ti fi èròǹgbà rẹ̀ hàn lórí ewu tí ìjà òṣèlú ìpínlẹ̀ Rivers yóò dá sílẹ̀, bí ó ti ṣe ìkìlọ̀ wípé èyí lè yọrí sí ewu ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà, ìwọ̀ oòrùn Áfíríkà àti Áfíríkà lápapọ̀. Olóyè Bọ̀dé George ṣe ìmọ̀ràn wípé kí wọ́n fún gómìnà ìpínlẹ̀ Rivers Menalayi Fubara láàyè àti ṣe ìjọba kí ó sì jíyìn èrè ìjọba tiwantiwa fún àwọn ará ìpínlẹ̀ Rivers láì ṣe wípé wọ́n dá sí i. Èyí ni olóyè fi ń fèsì sí ètò ìdìbò tí ó wáyé láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Rivers. George ní bí wọn kò bá fún àlàáfíà láàyè ní ìpínlẹ̀ Rivers, ó lè ní ipa lára kì í ṣe Nàìjíríà nìkan ṣùgbọ́n gbogbo ilẹ̀ adúláwọ̀. Ó wá ké sí ààrẹ Bọ́lá Tinubu kí ó dá sí i nípa kíké sí mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike kí ó jáwọ́ nínú ìgbésẹ̀ tí ó lè yọrí sí làásìgbò nítorí ìpínlẹ̀ Rivers ṣe iyebíye ju kí ó lọ kojú wàhálà lọ. George fi wàhálà tó ń lọ lọ́wọ́ yìí wé fàákájà ọ̀rọ̀ òṣèlú tí ó wáyé nígbà ìdìtẹ̀gbàjọba ọdún 1966 lórílẹ̀-èdè tí ó yọrí sí ogun abẹ́lé. Ó ṣe ìkìlọ̀ wípé irúfẹ́ fàákájà báyìí bí wọn kò bá tètè mójútó ó lè yọrí sí wàhálà fún ìṣèjọba tiwantiwa. George ní kí ẹnikẹ́ni má fi ìwà ìwàra fún ipò da àlàáfíà àti ìdàgbàsókè ìpínlẹ̀ láàmú. Ó ní ó ti yá jù àti máa ṣe gúlégúlé lórí ìdìbò ọdún 2027. George ní Wike tí ó sìn gẹ́gẹ́ bí gómìnà fún ọdún 8 tí ó tún ti wá di mínísítà yẹ kí ó yẹ̀bá fi ààyè gba Fubara láti ṣèjọba. Tí ó bá máa fi di ọdún 2027, àwọn ará ìpínlẹ̀ Rivers yóò sọ ẹni tí wọ́n fẹ́ lóyè. Bákan náà ni George bu ẹnu àtẹ́ lu ìdájọ́ aṣinilọ́kàn tí ilé-ẹjọ́ dá lórí ìdìbò ọjọ́ Àbámẹ́ta, bí ó ti rọ àwọn adájọ́ ilé-ẹjọ́ kí wọ́n má jẹ́ kí olóṣèlú kankan tì wọ́n gbọ̀ngbọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti padà sọ̀rọ̀ lórí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers bí ó ti ké sí àwọn olóṣèlú tí ọ̀rọ̀ kàn kí wọ́n ṣe sùúrù. Bákan náà ni ó darí iléeṣẹ́ ọlọ́pàá láti rí i dájú wípé àlàáfíà jọba kí wọ́n pèsè ààbò fún gbogbo òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ààrẹ ti sọ wípé gbogbo ẹ̀sùn tí ó jẹ jáde nídìí ìdìbò ọjọ́ Àbámẹ́ta ni ó ṣe ń yanjú ní ilé-ẹjọ́. Ààrẹ fi ẹ̀hónú rẹ̀ hàn lórí fàákájà àti ìdúgbàmù tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ó rọ gbogbo àwọn olóṣèlú political actors kí wọ́n jógun sinmi, bá àwọn alátìlẹyìn wọn sọ̀rọ̀ láti yẹra kúrò nínú rògbòdìyàn, bí ó ti pa á láṣẹ kí àwọn agbófinró pèsè ààbò kí wọ́n sì rí i dájú wípé ààbò wà fún gbogbo dúkìá ìjọba. Ó ní ilé tí wọ́n fi owó ìlú kọ́ gbọ́dọ̀ bàjẹ́. Dídá ìjà ara ẹni gbé kò lẹ́tọ̀ọ́, pàápàá jùlọ lẹ́yìn ọdún 25 tí a ti wà lẹ́nu ìṣèjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Nínú àkàálẹ̀ ohun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda ní ìlúmọ̀ọ́ká ọkùnrin bíi obìnrin Idris Ọláńrewájú Òkúnnẹ́yẹ tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky ti sọ wípé òun san mílíọ̀nù 5 náírà fún àgbàmọ̀fin kan lórílẹ̀-èdè owó àkọ́san upfront láti fi gba ìdáríjì láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ government pardon lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi kàn án. Bobrisky ní mílíọ̀nù 10 náírà ní àgbàmọ̀fin yìí béèrè ṣùgbọ́n òun kò ríbi rí owó yìí ṣàjọ nítorí àjọ EFCC ti gbẹ́sẹ̀ lé àpò ìkówósí rẹ̀ nílé ìfowópamọ́.
Àfihàn yìí wáyé nínú fídíò tí ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára Martins Ọ̀sẹ̀ aka Very Dark Man yọ̀ǹda lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lówùúrọ̀ òní ọjọ́ Ajé ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2024. VDM ní ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2024 ni wọ́n ṣe àkàálẹ̀ ohun yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bobrisky. Godfather rẹ̀ ti kọ́kọ́ gbà á kalẹ̀ pẹ̀lú mílíọ̀nù 5 náírà. Ó ní òun kò lè kọnu sí i fún owó mìíràn mọ́ nítorí òun ni ó bá òun ṣètò ilé tí ó rẹwà tí wọ́n pèsè fún un nítòsí ọgbà ẹ̀wọ̀n. Bákan náà ni Bobrisky fìdí ẹ̀ múlẹ̀ wípé òun kò sí ní ọgbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tí àwọn ará ìlú ní. Ẹ jẹ́ n kà á lédè Gẹ̀ẹ́sì bí wọ́n ṣe ní. Bobrisky ṣe sọ: "Truth be told, I won't lie to you. You are my person. I'm not in prison, but I'm around there. They got me an apartment because of my godfather. My godfather was able to say, 'Never, you will not smell that prison. Let the world think that, but you will never.' So he was able to talk to the deputy controller in Nigeria, and he said, 'As long as Bob is not posting or saying anything, they can put me close to the place, so I can always come inside and see people and welcome my family.' Nobody needs to know." Bobrisky tẹ̀síwájú wípé wọ́n gbìyànjú àti gba ìdáríjì fún un. Ó yẹ kí òun parí àkókò ẹ̀wọ̀n rẹ̀ títí oṣù keje, ṣùgbọ́n bí ó bá rí ìdáríjì gbà, òun yóò kúrò títí ìbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀. Bobrisky fi kún un wípé nítorí àwọn ẹlẹ́wọ̀n ọkùnrin ni wọn kò ṣe fẹ́ fi òun sí inú ẹ̀wọ̀n pẹ̀lú wọn. Àfihàn yìí ń wáyé lẹ́yìn àfihàn àkọ́kọ́ níbi tí Bobrisky ti ní òun san mílíọ̀nù 15 náírà fún òṣìṣẹ́ àjọ EFCC kí wọ́n lè jọ̀wọ́ ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n pè takò ní ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.